Ọbásanjọ́ àti Ràṣídì Ládọjà Olúbàdàn tuntun. Nígbà tí ọ̀rọ̀ náà ti dé ojú ẹ̀ tó ti hàn pé bàbá Adédìbú àti àwọn ọmọ ẹ̀ nílé ìgbìmọ̀ fẹ́ yọ mí nípò gómìnà, mo sọ fún àwọn ẹlẹ́gbẹ́ mi pé kì í ṣe Adédìbú tàbí Àlàó Akálà tó jẹ́ igbákejì mi nígbà náà ló fẹ́ yọ mí o. Mo sọ fún wọn pé Ọbásanjọ́ fúnra ẹ̀ ni wọ́n bá ní ká lọ bá ká sì bẹ́ẹ̀. Wọ́n ní èmi Ọlágúnsóyè Òyìnlọ́lá, Gbénga Daniel, Olúṣẹ́gun Àgàgú bá lọ sílẹ̀ l'Abẹ́òkúta. Wọ́n ní gbogbo wa bá débẹ̀ la bá dọ̀bálẹ̀ o. Àwọn ẹlẹgbẹ́ mi sì ń sọ pé bàbá ẹ fi Ládọjà sílẹ̀, ẹ má jẹ́ kí wọ́n yọ ọ́ nípò. Fárá tí Ọbásanjọ́ máa dáhùn, ohun tó sọ fún wa ni pé kí Ládọjà lọ kọ̀wé fipò gómìnà sílẹ̀ kíákíá. Níbẹ̀ lèmi náà ti ní mi ò lè kọ̀wé fipò sílẹ̀ o. Ló bá ní tí mi ò bá kọ̀wé wọ́n máa yọ mí dànù pẹ̀lú ìtìjú ni. Ló bá bínú jáde ní Gbénga Daniel bá sáré tẹ̀lé. Àwa jókòó síbẹ̀ níbi tí mínísítà ètò ìdájọ́ ilé wa nígbà kan Bọ́lá Ajíbọ́lá ti bá wa nìyẹn. Òun ló sọ fún wa pé kí làwa náà ń rà mùún nílẹ̀ sí, ṣé a kò mọ̀ pé aṣáájú kan làwa náà láyé ara wa ni. Ó ní a gbọ́dọ̀ jà fitafita ni, pé ṣé àti ìgbọ́ ìtàn jà fitafita rí, ìtàn Ìjàpá àti ìyàwó ẹ̀yán níbo ni. Lọ́rọ̀ kan Bọ́lá Ajíbọ́lá ló kọ́ wa ní ohun tí a lè ṣe fọ́básanjọ́ o. Ràṣídì Adéwọ̀lú Ládọjà ló ń sọ̀rọ̀ yẹn o, ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò Olúbàdàn tuntun tí gbogbo ayé sì ń retí kí wọ́n gbé adé kárí ẹ̀ lọ́jọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Ṣùgbọ́n ìtàn ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Ọbásanjọ́ tó ń sọ yìí, ìtàn 20 ọdún sẹ́yìn ni. Ọ̀rọ̀ náà di 20 ọdún gẹ́rẹ́ báyìí nítorí lọ́dún 2005 sí 2006 ni, nígbà tí Lámídì Adédìbú fi dandan lé pé àfi kí wọ́n yọ Ládọjà kúrò nípò gómìnà, tó sọ pé òun lòún mọ bí Ládọjà ṣe di gómìnà. Ẹni tó bá sì mọ àti wáyé Olúnàgún náà ni yóò mọ àti lọ ẹ̀. Òun ò fẹ́ ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́, tí Ọbásanjọ́ sì fi tọwọ́ tẹsẹ̀ sí i. Ìwà tí Adédìbú fẹ́ hù sí Ládọjà kò bá òfin Nàìjíríà mu níbì kankan. Èyí tó sì burú ni pé ìwà náà kò bá òfin Ọlọ́run pàápàá mu, ká já èèyàn bọ́ láti orí òkè gíga. Ìdí tí Ọbásanjọ́ sì fi ṣe àtìlẹ́yìn fún irú ìwà bẹ́ẹ̀ kò yé ẹnìkan. Torí bí Ọbásanjọ́ kò bá sí lẹ́yìn Adédìbú, kò sí bí Adédìbú yìí bá ti lè ṣe gbogbo ohun tó ṣe fún Ládọjà nígbà náà yẹn. Láti fi hàn pé Ọbásanjọ́ wà lẹ́yìn bàbá náà, nígbà tó jẹ́ ọwọ́ ẹ̀ ní gbogbo ọlọ́pàá wà, ọwọ́ ẹ̀ ní gbogbo sọ́jà wà, àṣẹ tó bá sì pa fún wọn ni wọ́n ń gbọ́. Àmọ́ ní gbogbo àsìkò tí ìjà àárín Adédìbú àti Ládọjà ń lọ, Adédìbú làwọn agbófinró gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣiṣẹ́ fún. Èyí ló sì ṣe jẹ́ àwọn tọ́ọ̀gì tí wọ́n jáde láti inú ẹgbẹ́ àwọn ọmọ onímọ́tò lókù tó gbàjọba. Ohun tí èèyàn kò mọ̀ ni pé bóyá ìjà Adédìbú ni Ọbásanjọ́ ń gbè ní o, àbí ọ̀rọ̀ kan tó ti wà láàrin òun àti Ládọjà tẹ́lẹ̀. Ládọjà ní lásìkò tí ẹnu ń kun Ọbásanjọ́ pé ó fẹ́ yí òfin Nàìjíríà padà láti ṣe sáà kẹta. Òun béèrè lọ́wọ́ ààrẹ náà pé ṣé lóòótọ́ ló fẹ́ ṣe sáà kẹta ni. Ọbásanjọ́ sì sọ fún un pé rárá o, òun ò mọ kinní kan nípa ẹ̀, àwọn kan ló ń pariwo pé kóun wá ṣe sáà kẹta o. Ládọjà tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí nígbà náà sọ pé òun wá sọ fún Ọbásanjọ́ pé kó má dán irú nǹkan bẹ́ẹ̀ yẹn wò, nítorí àwọn ò ní tì í lẹ́yìn tó bá ṣe, àti pé kò sí bí kò ṣe ní jákulẹ̀ tí yóò fẹ́ẹ̀lì, nítorí sọ́mọ̀ pé òun kì í ṣe olóṣèlú láti ilẹ̀ wá o, àwọn olóṣèlú làwọn mọ̀ wá ara wọn. Òun ò sì mọ̀ pé ọ̀rọ̀ náà bí Ọbásanjọ́ nínú. Ṣé ní ọjọ́ 29 oṣù karùn-ún 2003 ni wọ́n búra fún Ràṣídì Ládọjà bíi gómìnà Ọ̀yọ́ tuntun. Àmọ́ ọ̀rọ̀ náà kì í ṣe ojúbọ̀rọ̀ bẹ́ẹ̀. Kó tó dìgbà náà ni Ọbásanjọ́ ti rí Adédìbú, lẹ́yìn tó sì ti sọ pé kò dáa bó ṣe jẹ́ ẹgbẹ́ òṣèlú òun ààrẹ kọ́ ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá. Ó gbéṣẹ́ fún Adédìbú láti rí i pé gbogbo ohun tó bá gbà ni wọ́n gbọ́dọ̀ fún, àfi kí PDP mú ilẹ̀ Yorùbá pátá, pàápàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Láti ìgbà náà ni Adédìbú ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí wá ẹ̀sùn oríṣiríṣi sí Lámú Adésínà tó ń ṣèjọba lórúkọ ẹgbẹ́ AD nígbà náà lẹ́sẹ̀, tí wọ́n ní kò ṣe dáadáa. Bẹ́ẹ̀ Adédìbú fúnra ẹ̀ sọ ohun tó ń bí òun nínú sí Lámú.
ó ní láti ìgbà tí ọkùnrin náà ti ń ṣèjọba ẹgbẹ̀rún lọ́nà ọ̀rìnlénígbàdínmárùn-ún 275,000 naira péré lówó tó fún òun odidi Adédìbú. ó wá ń sọ pé kí wọ́n jẹ́ kí òun ṣe sáà kejì níbo ni wọ́n ti ń ṣe yẹn. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí hu gbogbo pátákó tórúkọ Lam bá wà kiri Ìbàdàn. bẹ́ẹ̀ làwọn tọ́ọ̀gì ń kó lílù fáwọn ọmọ AD tí wọ́n bá jáde síta tí wọ́n sì ń pàṣẹ fáwọn èèyàn pé tí Rashidi Ládọjà ní gbogbo wọn gbọ́dọ̀ ṣe. èyí tó bá àyàn nínú jẹ́ fún Lam ni pé láti bí ọdún 2001 ló ti bẹ̀rẹ̀ ariwo pé tí Ọbásanjọ́ lòun ń ṣe òun lòun yóò dìbò fún nítorí ọmọ Yorùbá ni òun ò sì lè dìbò fẹ́ lòmíì ní tòun. Lam Adésínà ló ṣe okùnfà bí àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó kù ṣe tẹ̀lé Ọbásanjọ́ kó tó wá di pé wọ́n forí jóná gbẹ̀yìn tí wọ́n sì gbọ́ òórùn burúkú tó ti agbárí wọn jáde. àmọ́ pẹ̀lú ohun gbogbo tí Lam ṣe yìí Ọbásanjọ́ pẹ̀lú Adédìbú wọ́n pawọ́pọ̀ lé lórí ni. bí Ládọjà sì ti ṣe wọlé ìbò gómìnà tí wọ́n dì ní ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2003 náà rèé. àmọ́ bó ti wọlé ní ìjà bẹ̀rẹ̀ láàrin òun àti Adédìbú. ìdí sì ni pé Ládọjà kì í ṣe olóṣèlú kékeré bẹ́ẹ̀ náà. ó ti ṣe sẹ́nẹ́tọ̀ rí nínú SDP bẹ́ẹ̀ ló bá wọn ja ogun nàdẹ́kò kò sì ṣetán láti gbé agbára ìjọba rẹ̀ fún Adédìbú. nídìí èyí kò sí àyè fún Adédìbú láti yan àwọn kọmíṣánná fún Ládọjà tàbí láti gbé àwọn èèyàn ẹ̀ sípò kan. bẹ́ẹ̀ ni Ládọjà kò rí ìdí láti máa sọ gbogbo ohun tí ìjọba òun bá fẹ́ ṣe fún bàbá náà. níbi tí ìjà ti dé rèé ìjà burúkú mà ní. Lámìdí Àkànjí àrí ibi Adédìbú kì í ṣe èèyàn kan tí fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ o. ó ní àwọn yóò yọ Rashidi Ládọjà nítorí ó ti ṣe ayé. ó ní owó tí wọ́n ń fún Ládọjà lóṣooṣù ní owó ààbò ìlú 60 mílíọ̀nù náírà ní. pé kí ló wáá burú tí Ládọjà bá fún òun ní 20 mílíọ̀nù ní owó náà nígbà tó jẹ́ òun lòún gbé e wọlé tóun náà sì mọ bí àwọn ti ń náwó fáráàlú láti ọ̀dọ̀ òun ní Mọ̀lété. àmọ́ Ládọjà kò gbà òun náà rán rí bí ọmọ aláǹda. nígbà tí yóò sì fi di ọdún 2005 ìjà náà ti le débi pé kò ṣeé dámú mọ́ àfi Ọbásanjọ́ nìkan ló lè dá sí i. àwọn tọ́ọ̀gì ti wá gbòòrò àwọn tí Adédìbú ń lò olórí ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà náà Lateef Akínṣọlá tí wọ́n ń pè ní Tokyo ló ṣáájú àwọn nígbà tí Wàsíù Adégbóyèga tí wọ́n ń pè ní Táwà ṣáájú àwọn ti Ládọjà. kíá ni Ládọjà ti fi agbára ìjọba mú Tokyo wọ́n sì lá òun mọ́ ìtìmọ́lé. àmọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń jà lọ bí àrìrà ní o. àní lọ́jọ́ kan àwọn Ládọjà ń ti ìrìn àjò bọ̀ láwọn tọ́ọ̀gì Adédìbú bá dá wọn lọ́nà. ọjọ́ burúkú èṣù gbomimu ọjọ́ burúkú tí ò wọ́pọ̀ bí ọjọ́ rẹ̀. wọ́n fẹ́ já àwọn mọ́tò ìjọba gbà lọ́wọ́ wọn ni. bí wọ́n bá sì ti já àwọn mọ́tò náà gbà ilé Adédìbú ni wọ́n ń kó wọn lọ. Adédìbú ń retí ó ń sọ pé kí Ládọjà wá gbà àwọn mọ́tò náà lọ́wọ́ òun bó bá jẹ́ kó tó bẹ́ẹ̀. lọ́jọ́ náà ni àdá ń kù fìrìfìrì tí ìró ìbọn gbilẹ̀ àfi bí ìgbà tí balógun ìlú kan bá pàdé balógun ìlú míì lójú ìjà. ọ̀rọ̀ di ẹni bá lè yanjú ẹnìkan ni. nítòsí Lálùpọ̀ ni o ọ̀rọ̀ sì di ẹni orí yóò dilé. bẹ́ẹ̀ náà lọ́jọ́ 19 oṣù kẹjọ August 19, 2005 díẹ̀ ló kù kí àwọn ọmọọṣẹ́ Táwà mú Adédìbú fúnra ẹ̀ mọ́lẹ̀. àwọn tí wọ́n ń jà fún Ládọjà ní ogun burúkú ọ̀rọ̀ di pàákìràkìtà. wọ́n dojú ìbọn kọ bàbá àti àwọn ọmọ ẹ̀. kò sì sẹ́nìkan tó lè sọ pé báyìí ni Adédìbú ti ṣe lọ. bóyá ó di afẹ́fẹ́ ni o bóyá ó sì dá jìnnìjìnnì bú àwọn ọmọ náà ni. ṣé ọmọdé kì í níná nílé kí tìta má jó. ohun tí àgbàlagbà sì fi ń jẹ̀kọ́ wà lábẹ́ ewé. kò wá sí bí ọmọdé yóò ti ní aṣọ tó tí yóò ní àkísà bí àgbàlagbà. bí ọ̀rọ̀ bá dé ojú ẹ̀ lóòótọ́ ọ̀nà tí kò gba abẹ́rẹ́ lè gba ọmọkùnrin Adédìbú lọ mọ́ wọn lára. ọjọ́ tí à ń wí yìí ni wọ́n pa Taofeek Dáró Palé ọ̀kan nínú àwọn tọ́ọ̀gì ẹ̀yìn Adédìbú ni. nígbà náà ni ọ̀rọ̀ ìjà náà di ohun tó ń kọ àwọn àgbààgbà Ìbàdàn lóminú. àmọ́ kò sẹ́ni tí apá ẹ̀ ká Lámìdí Adédìbú Àjàlá-Àjí ọkùnrin ogun. nígbà náà ni ọ̀rọ̀ náà wá yíkan àwọn aṣòfin. èyí tó lè ní pé nígbà náà aṣòfin 22 32 ló wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. kò sì sí ẹni tí kì í ṣe Ọpẹ́ Adédìbú ló fi wà nílé ìgbìmọ̀ ọ̀hún nínú wọn. àmọ́ àwọn náà ti pín sí méjì.
àwọn 18 ló kù lọ́dọ̀ Adédìbú, àwọn 14 tó kù bá Ládọjà lọ. Bẹ́ẹ̀ bí wọn yóò bá lé Ládọjà ó kéré tán àwọn aṣòfin náà gbọ́dọ̀ pé 21. Síbẹ̀ àwọn aṣòfin yìí kọ ẹ̀sùn oríṣiríṣi. Wọ́n ní àwọn yóò yọ Ládọjà nípò gómìnà, wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà bó tiẹ̀ jẹ́ pé wọn ò rí ọmọ ilé ìgbìmọ̀ tó tí wọ́n lè fi yọ. Lọ́sàn-án ọjọ́ kan ṣá ni àwọn aṣòfin náà dé pẹ̀lú àwọn tọ́ọ̀gì tí iná ìbọn ń ró táwọn ará sẹkítẹ́rì àmórímù àbí ta ni yóò dúró níbi tí òkò ìbọn ti ń fò lọ fò bọ̀. Wọ́n ní lọ́jọ́ náà ni àwọn aṣòfin yóò yọ Ládọjà dandan. Àmọ́ ó jọ pé àwọn Ládọjà náà ti gbọ́ àwọn tọ́ọ̀gì tó sì wà fóun náà jáde, ìjà náà sì burú láàrin wọn débi pé ẹnìkan kú síbẹ̀, àwọn tọ́ọ̀gì sì farapa rẹ́kẹrẹ́kẹ́. Lámídì Adédìbú kò sì fi bò, ó ní pẹ̀lú bàìfọ́ọ̀sì Ládọjà yóò lọ ni àwọn tọ́ọ̀gì Ládọjà àti ti Adédìbú bá lérí síra wọn. Wọ́n ní kí àwọn pàdé ní Màpó, ẹni tó bá gbégbá orókè níbẹ̀ làwọn yóò mọ̀ lọ́gàá. Ohun tó ya gbogbo èèyàn lẹ́nu ni pé Adédìbú fúnra ẹ̀ ló ṣáájú wọn. ń làwọn ti bíbá kán lùgbẹ́, ẹgbẹ́ ajá wa ń jó lajá ń jùrù. Ta ni yóò dúró níbi tí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà bá gbìnà yá? Ta ni jẹ́ dúró ìjà níbi tí Lámídì Adédìbú ti jẹ balógun? Bàbá náà sọ̀rọ̀, ó dìde láàrin èrò níbẹ̀ nígbà tẹ́sẹ̀ gbogbo wọn pé ó sì ń ṣépè tààrà fún Ládọjà pé kò sí bí yóò ti ṣoríire kan nílé ìjọba yẹn o, àwọn yóò lè dànù ni. Ó ní wọ́n sọ pé àwọn ń bọ̀ wá pàdé àwọn níbí, kí ló wá dé tí wọn ò wá mọ́ o? ńlá Adédìbú bá dárin, ó sì ń kọrin báyìí pé kọ́lẹ́ẹ̀jì ẹkùn kọ́lẹ́ẹ̀jì ẹkùn, ajá ò ní lọ síbẹ̀ lọ kàwé o kọ́lẹ́ẹ̀jì ẹkùn. Bó ti kọ́ bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀yìn ẹ̀ gbé. Bẹ́ẹ̀ ló tún ń kọrin pé kí wọ́n bá òun dúpẹ́ lọ́wọ́ Ọbásanjọ́, ẹni tó gba àwọn lọ́wọ́ Ládọjà. Nígbà náà ni gbogbo èèyàn túmọ̀ pé Ọbásanjọ́ lọ̀rọ̀ yìí wà lọ́wọ́ ẹ̀, ni wọ́n bá tún ní àfi kí àwọn àgbààgbà náà míì kí wọ́n bá wọn dá sí i. Àsìkò náà wá jẹ́ àsìkò tí bàbá Emmanuel Aláyàndé fẹ́ ṣe ọjọ́ ìbí lọ́jọ́ 10 oṣù kínní ọdún 2006. Bí Ọbásanjọ́ ti débẹ̀ tó wọlé tó sì fẹ́ jókòó, bàbá Aláyàndé ní kó má jókòó, kó má bọ̀ nínú yàrá òun. Ni Aláyàndé bá mú Ọbásanjọ́ wọ yàrá ẹ̀. Nígbà náà bàbá náà sì jẹ́ ọmọ ọdún 96. Bàbá náà fa Ọbásanjọ́ lọ́wọ́, ó sì múra láti dọ̀bálẹ̀ fún. Ọbásanjọ́ sì fà á dìde. Bàbá náà sì sọ pé kò sí ẹ̀bùn ọjọ́ ìbí kan tí Ọbásanjọ́ lè fún òun ju kó fi Rashidi sílẹ̀ fóun lọ. Kò jẹ́ kí Ládọjà ṣe sáà ẹ̀ pé bí wọn yóò bá tilẹ̀ ní kó má ṣe èkejì, àmọ́ èyí tó ń ṣe yìí kó jẹ́ kó ṣe é pé. Bàbá náà fẹnu ara ẹ̀ sọ nígbà tó yá pé níṣe l'Ọbásanjọ́ fa òun mọ́ra, tó sì sọ pé tó bá jẹ́ nǹkan míì lòun fẹ́ òun yóò fún òun o. Ṣùgbọ́n tó bá jẹ́ ti wọ̀lú tó ń sọ yìí ni wọ̀lú ti lọ o, kò sí ẹni tó lè dá a padà mọ́. Oṣù tí wọ́n wà nínú ẹ̀ yìí náà ni yóò lọ. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ sọ fún Emmanuel Aláyàndé, bàbá arúgbó. Bó sì ti wí lórí lóòótọ́ o, nítorí nígbà tó di ọjọ́ 12 oṣù kínní náà, àwọn tọ́ọ̀gì yìí tún dé. Wọ́n dé pẹ̀lú ìbọn tó ju tàkọ́kọ́ lọ. Wọ́n dé pẹ̀lú oríṣiríṣi àdá àti oògùn lọ́pọ̀lọpọ̀. Àwọn tọ́ọ̀gì ti Adédìbú ni o. Lẹ́yìn tí wọ́n sì ti jà fún bíi wákàtí kan tí wọ́n lé àwọn tọ́ọ̀gì tàwọn Ládọjà dànù, bọ́ọ̀sì kan sáré dé pẹ̀lú àwọn aṣòfin 18 tí wọ́n jẹ́ ti Adédìbú. Bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n kò pé iye aṣòfin tó lè yọ gómìnà, wọ́n jókòó wọ́n sì kéde pé àwọn ti yọ Rashidi Ládọjà. Lọ́jọ́ náà làwọn tọ́ọ̀gì bẹ̀rẹ̀ sí gun orí àga àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì gbé ọ̀pá àṣẹ alága dání, tí wọ́n jókòó bí aṣòfin gan, tí àwọn náà ní àwọn ń ṣòfin tí wọ́n sì ń fira wọn ṣe yẹ̀yẹ́. Àwọn tọ́ọ̀gì ni o. Ọjọ́ kan tó pa àwọn èèyàn ńlá ọmọ Nàìjíríà nígbe ni. Èyí tó fi hàn gbogbo ayé pé Ọbásanjọ́ ló wà nídìí ọ̀rọ̀ náà ni pé àwọn ọlọ́pàá wà lọ́ọ̀kan o, wọ́n wà níbẹ̀ bí ẹgbẹ́lẹ́. Ṣùgbọ́n wọn kò dá sí wọn, wọ́n kàn ń wo àwọn tọ́ọ̀gì náà níran tẹ́lú gbogbo àrà tí wọ́n ń dá àti bí wọ́n ṣe ń da nǹkan rú. Wọn kò sì dá wọn dúró. Bẹ́ẹ̀ ni wọn kò mú ẹnìkan nínú wọn, torí wọ́n ti pàṣẹ fún wọn. Bẹ́ẹ̀ ni wọ́n yọ Rashidi Ládọjà gbé o. Ọjọ́ 12 oṣù kínní 2006 ń ní Àlàó Akálà bá gbàjọba. Ládọjà gba ilé ẹjọ́ lọ. Ilé ẹjọ́ àkọ́kọ́ dá a láre. Síbẹ̀ Ọbásanjọ́ kò jẹ́ kó ṣèjọba. Ilé ẹjọ́ kejì dá a láre, ìyẹn Court of Appeal. Àwọn Ọbásanjọ́ ò jẹ́ ó ṣèjọba. Àfi nígbà tí Supreme Court tó dá a láre ní ọjọ́ 6 oṣù 12 2006. Àmọ́ nígbà náà ẹ̀pà kò bóró mọ́.
lóòótọ́ ló padà sí ọ́fíìsì bíi gómìnà ní ọjọ́ 11 oṣù kejìlá 2006 ní dédé aago 6 ìrọ̀lẹ́ lẹ́yìn tó ti fi bí ọdún kan wà níta. Ẹ̀wọ̀n tó já kò pé mọ́ ọ̀pálámbá ọtí òyìnbó ti fọ́, kò sẹ́nìkan tó lè rí sọ. Wọ́n ti ń múra ìbò, oṣù 4 péré ló kù torí ọjọ́ 14 oṣù kẹrin 2007 lọ́jọ́ ìdìbò míì. Ọbásanjọ́ àti Adédìbú sì rí i pé Ládọjà kò rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ PDP gbà. Àlàó Akálà tó ti ṣèjọba bí ọdún kan yìí ni wọ́n padà gbé fún lọ́jọ́ 9 oṣù kejìlá 2006, ìyẹn lẹ́yìn ọjọ́ 3 péré tí ilé ẹjọ́ dá Ládọjà láre. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ rẹ́yìn Ládọjà, òun àti Adédìbú sì já a bọ́ láti orí òkè gíga ni. Kò sẹ́ni tó mọ bí ìjà náà ti parí bí kò tí ì parí báyìí. Àmọ́ lónìí ẹ̀kọ́ ilé ayé kan wà nínú ọ̀rọ̀ yìí. Yẹn náà ni pé kí gbogbo ẹni tó wà nípò gíga lónìí rántí láti ṣe dáadáa fáwọn tí ò bá tó wọn, àwọn tó ń bọ̀ lẹ́yìn, nítorí kò sẹ́ni tó mọ ohun tí kálukú yóò padà dà lọ́la o. Òní la rí, kò sẹ́dá tó mọ̀la. Láìpẹ́ jọjọ Ọbásanjọ́ yóò wá sí